ṣáyìn náà ti gbọ́n tó ṣẹlẹ̀ sí Bíọ́lá Adébáyọ̀ tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ àtàwọn èèyàn ṣe ń pè ní alábòsí. ẹ wò ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Tìmíní àti Wùmí Toríọlá àti Kìkì wọ́n mọ̀ ti sọ patí òun patí di kánífà mọ́ wọn lọ́wọ́. Gíga jù gbogbo àwọn fáǹsì wọn náà mọ̀ ti ń sọ one or two lórí ọ̀rọ̀ wọn. ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀. Igbó mímu ló máa ń fún mi ní inspiration tí n bá ti mu gbó báyìí inspiration máa wá ni. Gbajúgbajà òṣèré Ìjọba Làǹdẹ̀ ló mọ̀ kígbe síta bẹ́ẹ̀. tí ẹ̀rọ ayélujára sì ti dàrú lé lórí pé igbó mímu báwo ẹ wò ẹ farabalẹ̀ kí n gbé yín débẹ̀. Gbajúgbajà òṣèré Mercy Aigbe ló mọ̀ bú sẹ́kún gbaragada lójú pápákọ̀ òfurufú. Kí ló ṣẹlẹ̀? ẹ farabalẹ̀ máa gbé yín débẹ̀. Gbajúgbajà òṣèré Ìyábọ̀ Òjó tó ní The Return of Arinzo ìbínú bọ́ síta tó ti fún Fọlá lésì ọ̀rọ̀ rẹ̀. ọ̀rọ̀ gbígbóná ló sọ ó kódà íńtánẹ́ẹ̀tì ti gbiná jẹ ó ti gbìnà ya. ẹ farabalẹ̀ máa gbé yín débẹ̀ ẹ ṣàjẹ́rìí mi. bó ṣe ń lọ rèé ẹ farabalẹ̀ kí n fún yín ní ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ìfọ̀rọ̀wérọ̀ tí gbajúgbajà òṣèré àti kọ̀mẹ́díàn Ìjọba Làǹdẹ̀ tó ṣe ní lórí ẹ̀rọ ayélujára mọ́mọ́ òun ló ti sọ àǹkọ́bí ọ̀rọ̀ kalẹ̀ pé igbó mímu ló máa ń fi gba inspiration láti ṣe kọ́mẹ́dì àbí láti act nínú eré. nígbà tó lóòtú bí léèrè pé kí ni máa ń fún un ní inspiration tó bá ti fẹ́ ṣiṣẹ́. ní òun ò lè sọ pé káwọn èèyàn lọ mọ́ mu gbó òun sì encourage àwọn èèyàn láti lọ mọ́ mu gbó ṣùgbọ́n má ti fẹ́ ṣiṣẹ́ igbó ló máa ń fún un ní inspiration. nígbà tó lóòtú bí léèrè pé ṣó ti wá fi gbó ọ̀nlẹ̀ ó ní rárá o òun sì ń mú o. ó tún sọ ó ní gbogbo ibi tẹ́ ẹ ti máa ń wò mí tí ẹ ti máa ń sọ pé bọ̀bọ̀ yìí mọ̀ gbìyànjú àwọn eré tí mo ti kọ àti ohun gbogbo tí mo ti ṣe tí tẹ́ ti rí mi tẹ́ ti máa ń fẹ́ràn mi. igbó ni mo máa ń mu o tí máa ń fún mi ní inspiration láti ṣe kẹ́ ẹ lè máa ṣe dáadáa tẹ́ ti rí pé eléyìí ti di woro sí woro tó sì ti dá wàhálà alẹ́ lórí ẹ̀rọ ayélujára. ó ní tòun o pé tóun bá ti mu gbó débì kan inú òun máa ń dùn ní sàn-án. ó ní tí òun bá ṣẹ̀ṣẹ̀ mu gbó tán tínú òun dùn pé tíyàwó ilé òun gan bá béèrè tó ogún mílíọ̀nù pò máa kó fún un ni o torí inú òun dùn òun sì ti háì nígbà náà. èyí ti dá rògbòdìyàn lẹ̀ ní online tí gbogbo àwọn èèyàn àwọn fáǹsì rẹ̀ sì ti ń kọ́mẹ́ǹtì tí wọ́n ti ń bú pé ṣé òun á encourage wa káwa náà wá máa mu gbó ni àbí kí lòun sọ ẹnu tí ò dùn yìí. làwọn kan tẹ̀ tún sọ pé ẹja mọ táàgì àwọn NDLEA àwọn àjọ tí ń mú àwọn tó ń mu àwọn nǹkan tí ò ṣe ní àwùjọ yìí. gbajúgbajà òṣèré fi lè mọ́ lanu kó tó sọ pé òun mu gbó lórí gbajúgbajà ètò tí àwọn èèyàn ń wò Oyinmomo TV tí àwọn kan sì ti ń bínú pé ó ní gbó ṣe máa fún ọ ní inspiration níbi tí àwọn ọmọdé náà wà tán tí ń wò sí ń sọ̀rọ̀ eléyìí ní àwùjọ. anyway àwọn kọ́mẹ̀ntì tí ó ti pọ̀ ó ní wọ́n ń fà bí ẹni tó ń gbàgbà ọtí ní online lọ́wọ́lọ́wọ́ báyìí lórí Ìjọba Làǹdẹ̀. dúró ẹ̀yin èèyàn wá ẹjọ́ ẹ jẹ́ ká mọ̀ lóyún abẹ́ comment section ṣé ẹ gba nǹkan tí Ìjọba Làǹdẹ̀ sọ wọlé àbí ilẹ̀ yín rò nípa ẹ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí abẹ́ comment section wa. lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó fún èsì tó fún àǹtí Fọlá èsì gbígbóná la pè é. èsì tó fún Fọlá yìí ló ń dá rògbòdìyàn lẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí gbogbo àwọn èèyàn yanu gbà pé irú èwo tún lélẹ̀. ẹ mọ̀ pé ìyàwó àǹtí Fọlá ti kọ́kọ́ bọ́ síta ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá pé ó ní òun kọ́ ló kọ múvì The Return of Arinzo tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó wà ní sinimá. òun kọ́ ló direct ẹ̀ òun kọ́ ló kọ owó rẹ̀ kọ́ ló dé fi ṣe múvì náà. ọ̀rọ̀ yìí tó dá rògbòdìyàn lẹ̀ tí ìyàwó àǹtí Fọlá tán sọ ló ti dá rògbòdìyàn sílẹ̀ tí ó ti jẹ́ pé òun ló jẹ́ Ìyábọ̀ Òjó ó fọhùn jáde nípa ọ̀rọ̀ náà. àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó náà ti dá sí ọ̀rọ̀ náà tán ní kí ni tiẹ̀ pẹ̀lú ẹnìkan tó ya múvì tí ò sówó ẹ̀ ń bẹ̀ àbí tó gbé múvì lọ sinimá tí ò ṣe pé òun ló ní tàbí tí ò ṣe pé owó ẹ̀ ló fi ṣe fíìmù àbí tí ò ṣe pé bóyá owó rẹ̀ ó wà nínú àbí ìṣòkò òun ló kọ story kí ni tiẹ̀. anyway Ìyábọ̀ Òjó náà ti fọhùn ó ti fèsì sí ọ̀rọ̀ náà tó sọ pé Ìyábọ̀ Òjó náà wá sọ pé ẹ̀yin lẹ́mọ̀ ń dáyàwó àǹtí Fọlá lóhùn oníranù kan tí ò ríṣẹ́ ṣe ni tó gbé fọ́tò òun sórí ẹ̀rọ ayélujára tó ń pariwo tí ń kígbe olè ọ̀fọ́n sóhun lórí. ó sì sọ̀rọ̀ tó ní ẹ fílẹ̀ ẹjẹ́ ó máa ṣe nṣó àti láyé àtijọ́ mọ̀ ayé gidi la wà ní ìsìn tí ayé ti kúrò ní abala ká máa lo DVD nígbà tó ń act ńgbà náà. ó sì tún fèsì ó ní ṣé múfì tí sinimá tó ń lọ yà ní odidi ìlú mẹ́ta kọ́ńtírì mẹ́ta ló ń ti lọ yà. tó wá expect kó ń kó adúrú owó yẹn kalẹ̀ òun nìkan níbo ni kò ń ti rí pé n tó sọ ni ṣùgbọ́n owó òun wà ń bẹ̀ owó òun ò sí ń bẹ̀ kò sí nǹkan tó kàn án. ó ní àti pé tí orí tiẹ̀ bá pé ní múfì lọ sí sinimá láti produce ẹ̀ láti direct ẹ̀ láti ṣe gbogbo ẹ̀ láti gbé lọ sí sinimá kì í ṣe nǹkan kékeré kì í ṣe nǹkan tó rọrùn. wọ́n á ní lóòótọ́ ló sọ pé kì í ṣe pé bóyá owó nìkan ló ń fi ṣe múfì yẹn. pé bo ni kò ń tira dúró owó tó ń fi ṣàdúró fíìmù yẹn. gbọ́n àwọn èèyàn dáwó jọ àwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ àwọn brand ẹ̀ tó jẹ́ àwọn supporter ẹ̀ wọ́n dáwó jọ kí òun dẹ̀ fi owó náà láti gbé fíìmù yẹn lọ sí sinimá. ó wá ní gbogbo ẹ̀yin tẹ̀ ń tàgé òun lórí ohun tí ìyàwó àǹtí Fọlá sọ pé ẹ jẹ́ fílẹ̀ ẹ jẹ́ ó máa kígbe nṣó òun ló ní ẹnu
rẹ̀ ẹjọ́ máa fi ké. ó ní dìmọ́ tó bá ṣe ń kígbe òun sí òun ó ṣe máa popular sí táwọn èèyàn sì lọ máa wo fíìmù ohun tó wà Return of Arinso tó wà ní sinimá lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ fílẹ̀ akígbe mọ́rù ní ẹjọ́ máa kígbe nso. èyí ní gbogbo ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó kígbe tó fi wá sọ tó fi reply ìyàwó àǹtí Fọlá lórí ẹ̀rọ ayélujára. ó wá nítọ̀ ẹ fi gbogbo wọn lẹ̀ nǹkan tó bá wọ anybody ló lè fẹnu wọn sọ gẹ́gẹ́ bí àṣà olórin kan tó ní nǹkan tó bá wọ anybody ló lè fẹnu rẹ̀ sọ. ó ní ẹ fi gbogbo wọn lẹ̀ òun fi ń popular sí ni. ẹ má gbàgbé láti drop comment yín lábala àríwísí yẹn lábala comment section wa. nípa ọ̀rọ̀ ti Kíkì àti Tìmínítì àti Wùmí Toríọlá tí wọ́n sọ patí tán fẹ́ sọ di carnival mọ́ ẹni ẹlẹ́ni lọ́wọ́. ìsọwọ́jú àwọn òṣèré ilẹ̀ wa yìí lágbára pọ̀ wọ́n jó tán láàgùn. ṣé ẹ sì rántí wípé Wùmí Toríọlá ṣe ẹ̀já káà tuntun ni mọ́tò tuntun. ó ti join àwọn oníbẹ́ǹsì báyìí o. bóyá yìí ló fà á tí Wùmí Toríọlá fi ń jó tínú ẹ̀ ń dùn pé èmi náà de oníbẹ́ǹsì tí gbogbo ẹ̀ wá jàn pọ̀ ní patí tí wọ́n lọ pẹ̀lú Tìmíní àti Kíkì tí wọ́n jọ rí wọn papọ̀ bọ́n ṣe ń jó tán yọ̀. ṣùgbọ́n ká má pààrọ̀ ká má ṣèké inú àwọn olólùfẹ́ wọn dùn pẹ̀lú bọ́n ṣe ń jó yẹn torí ijó náà lọ viral táwọn èèyàn kọ́mẹ́ǹtì tán dọ́ pé inú àwọn dùn bọ́n ṣe ń jó òun. táwọn olólùfẹ́ wọn náà sì ń sọ pé àmọ̀ gbádùn àwọn Stemples jó yìí ṣé ẹ ṣe rìhásà kẹ́ tó máa bọ̀ ní patí ni. èyí ló tún jà rìn tí àwọn ènìyàn ń kọ́mẹ́ǹtì tí wọ́n ń ṣíà káàkiri pé tọ̀ ẹ wá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o bó ṣe rí o. inú àwọn olólùfẹ́ wọn sì ń dùn lóòótọ́ bọ́n ṣe rí wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. kódà táwọn kan tẹ̀ tún suggest pé ẹ wò bóyá kan mẹ́tẹ̀ẹ̀ta gan ṣeré papọ̀ káti ẹ̀ wò bọ́n ṣe há inú wa lè dùn. èyí la wá ní ká wá mú fún yín pé tọ̀ ẹ̀yin olólùfẹ́ Wùmí Toríọlá ṣe mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò tuntun ni ẹ kí o pé tọ̀ congratulation kẹ́ fi sábẹ́ fọ́nrán yìí pé congratulation kẹ́ kí Wùmí Toríọlá kú oríire lórí mọ́tò tuntun sóṣẹ́ ra o. torí pé báyàn bá bá láyọ̀ yọ̀ ayọ̀ ó ṣe ti kíni o ayọ̀ ó dọ̀dọ̀ tiẹ̀ náà àbí bó o lẹ ṣe rí sí. lórí ọ̀rọ̀ Bíọ́lá Adébáyọ̀ gbajúgbajà òṣèré ìdí tí àwọn online commenter sọnù kan tán fi ń pè ní alábòsí tán fi ń pe Bíọ́lá tí gbogbo wa fẹ́ràn lálábòsí. ẹ jẹ́ n fún yín ní ìkéde ẹlẹ́kùnrẹ́rẹ́. ṣé ẹ rántí pé bí oṣù mélòó sẹ́yìn ni Bíọ́lá Adébáyọ̀ kígbe síta pé tọ̀ èmi ò lówó aṣọ ìròdè mọ́ o èmi ò lówó aṣọ ẹbí aṣọ nǹkan mọ́ o ìwọ tó bá ti lè gbà kí n wọṣọ tí mo nílé wá sí patí rẹ tọ̀ èmi ò lówó mọ́ o. èyí ni àwọn online commenter sọnù wá rí níbi patí kan tó lọ tó tún kó sínú àǹkó lẹ́yìn ẹ̀yìn ìgbà tó ti sọ pé òun ò ní raṣọ ẹbí mọ́. ní àwọn èèyàn fi wá sọ pé alábòsí ni Bíọ́lá Adébáyọ̀ ṣé bó lóò ní raṣọ ẹbí mọ́ ni ṣùgbọ́n àwọn tó súnmọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n ló tún bá raṣọ ẹbí yìí o. àbí o ti kọ́rọ̀ ẹnu ẹ jẹ ní tó sọ ní oṣù mélòó kan pé ò ní raṣọ ẹbí mọ́. èyí làwọn èèyàn wá ń dragi Bíọ́lá Adébáyọ̀ fún lórí ẹ̀rọ ayélujára pé tọ̀ ó ti lóò ní wọṣọ ẹbí mọ́ àbòsí lélẹ́yìí o. níbi tí àwọn kan ti ń sọ pé tán ti ń dragi ẹ̀ pé ó raṣọ ẹbí ó ti tó sọ pé òun ní raṣọ ẹbí mọ́ làwọn kan ti ń sọ pé èwo ń ti yín tẹ́gùn babẹ ní bá lóun ó jò tí ò bá sì jò mọ́ kí n tiẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ oríṣiríṣi fáǹsì ni àwọn gbajúgbajà òṣèré oríṣiríṣi náà máa ń ní lọ́nà àwọn kò support wọn àwọn kò sì ṣe kíni àwọn kò mọ̀ drag pé Bíọ́lá Adébáyọ̀ ti wà pátì ẹ̀ gan ó yẹ kínú ẹ mọ̀ dùn nítorí gbajúgbajà òṣèré star ni ní Nàìjíríà wa tá a wà. tọ́ èyí ló wá ń jà rìnrìn tó dùgbò sáwọn èèyàn ń sọ tán fi ń drag Bíọ́lá Adébáyọ̀ lọ́nláìn àtúní kásáré mú wá sí etí ìgbọ́ yín gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe o. ẹ tó lọ ẹja mèròǹgbà yín nǹkan tẹ́ ẹ bá rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ Bíọ́lá Adébáyọ̀ ẹja mèròǹgbà yín lábẹ́ comment section. ẹ̀yin fáǹsì Bíọ́lá Adébáyọ̀ ẹja mọ̀ nǹkan tẹ́ ẹ rò. lórí ọ̀rọ̀ àǹtí mi àǹtí dáadáa Mercy Aigbe tó bú sẹ́kún gbaragada lórí pópónà òfurufú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Mercy Aigbe àti ọkọ rẹ̀ Alhaji Adekasi ni a rí nínú fọ́nrán tí ó wà lóde pé wọ́n jọ ń lọ ní pápákọ̀ òfurufú tán jọ fara wọn lọ́wọ́. àfi bá a ṣe rí Alhaji Adekasi nìkan tán wọ́n bá bọ́ sínú ọkọ̀ òfurufú wọ́n bá juwọ́ sí aya rẹ̀ Mercy Aigbe ní àǹtí Mercy Aigbe àǹtí tiwa wọ́n bá bú sẹ́kún gbaragada pé ọkọ mi ó ti ń lọ ó ti fi mí lẹ̀ èyí làwọn fáǹsì wọn àwọn olólùfẹ́ wọn bá bú sẹ́kún làwọn náà bá máa jọ ń sunkún wọn fi wọ́n ṣe ẹ̀yẹ ní òkè tí wọ́n bú sẹ́kún o wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ pé aláìsọ ọmọdé nígbà tí ìṣe pé ó ń lọ títí ayé ó fẹ́ lọ yanjú nǹkan ní ṣe bí ó ṣe dáná ní bá lọ kò ní pẹ́ dé mọ́ sunkún mọ́. ní ibẹ̀ làwọn kan ti ń sọ pé tọ̀ èmi ò lè rẹ̀ àgbàlagbà òyìn lè mọ̀ sọ pé pẹ̀lẹ́ sàgbàlagbà láìsọ ọmọdé. àwọn èèyàn kan náà tún lọ bí ọkọ rẹ̀ pé ibo lẹ́yìn náà ń lọ tẹ́ fàyà yín lé ní bí ó ṣe dáná mò ń bá lọ mo fẹ́ lọ sáré yanjú nǹkan kí n padà kí n lọ páàkì ń dé páàní. léyìí ló wá mú ká conclude pé tọ̀ ìfẹ́ tòótọ́ ló wà láàrin Mercy Aigbe àti ọkọ rẹ̀ Alhaji Adekasi. ní àwọn kan sì tún sọ pé Mercy Aigbe ò dàbí àwọn ọmọ ìsìn àwọn ọmọge ìsìn tó jẹ́ pé tí wọ́n bá ti juwọ́ sí wọn báyìí àwọn náà juwọ́ padà nù. wọ́n lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn nu láti lọ ní fọ́ọ̀n pé olúwa ṣeun èwo èmi ò tilẹ̀ bó
kó tiẹ̀ free lónìí bàbá yìí ó sì ń léjé mọ́ ṣayé mi. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tá a bá wò ó dáadáa ìfẹ́ òótọ́ ìfẹ́ gidi ló wà láàrin Mercy Aigbe àti ọkọ wọn Adekaz Alhaji. èyí ìlànà ká tún fi tó yín létí pé tọ̀ nǹkan tí ń lọ lórí ẹ̀rọ ayélujára nípa Mercy Aigbe àti ọkọ rẹ̀ nìyẹn. ẹ má gbàgbé láti drop nǹkan tẹ́ ẹ bá rò ẹ̀yin fans Mercy Aigbe nǹkan tẹ́ ẹ bá rò lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ bá wa drop ẹ̀ sí comment section. ẹ ṣeun.